dúró ẹ.
lè báyìí. Ẹ kúrò lè báyìí. Ẹ kúrò. Ilé ọdún kúrò. Ẹ jẹ́ kúrò lè báyìí. Ẹgbẹ́ báyìí nìkan ẹ fà á nílẹ̀ ẹ máa lọ sí ẹgbẹ́ náà ọkọ ẹgbẹ́ náà. Ẹ fà á nílẹ̀ ẹ bọ́ sẹ́ gbẹgbẹgbẹ ní kẹlẹ́ o ẹgbẹ́ má bọ̀ sáré jà ní. Ẹ jọjọ nídìí lò ẹ fọ̀ lọ́lẹ̀ kálọ́ fẹ́ wọlé ẹgbọ́ ẹ.
Collins, we're going to draw one now. We're going to draw one. Draw weather. One fly through time, we draw one. We're going to draw one. No, one like. Go fly. Igboho, Yada Komoja, Collins, drone. gbogbo àwọn ọba wa nílẹ̀ Yorùbá tí ọwọ́ tí wà lẹ́yìn mọ̀ wípé ojú rí ṣùgbọ́n adúgbò ọlọ́ọ̀fà aṣẹ́gun Fúlàní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Gẹ̀gẹ̀ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú orúkọ dúró tì mí ó ti ẹ̀fún ẹ̀fún dúró tì mí ẹ̀wà pẹ̀lú mi Ọlọ́run sì wà pẹ̀lú Ọlọ́run nípa iná ẹ̀lẹ́ kábíyèsí wa Ọlọ́run bá torí kí kábíyèsí àná ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé nílùú Gẹ̀gẹ̀ lénìí ọba bá ní bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọba tó kájú ẹ̀ ní o. Ó kí kábíyèsí bá wa Aláàfin ikú àwa yìí aláṣẹ ìgbìmọ̀ òrìṣà ẹ bá ṣe kábíyèsí wa. Mo wá kí bàbá mi Francis Alao Olúgbọ́n ti Ilé-Ìgbọ́n ẹ bá ṣe kábíyèsí tó ní kábíyèsí àtìgbà tí a ti ń da ogun Fúlàní Sẹ́ríkì ìlú yìí ni bàbá ti dúró tì mí bàbá ò tiẹ̀ rí mi rí tán fi ń gbìjà wa pé ọmọ kan dìde ó ń gbìjà ọmọ ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yin Fúlàní wèrè Buhari kan tí Ọlọ́run ò ní fèrè fún yín àtẹ̀yìn tẹ̀ ń dá owó bàálà mú ẹ wá ń dà á láàmú gbogbo wa náà lè sùn ká kọrí sí mi kan náà ọmọ wa Sunday bàbá wa Olúgbọ́ sọ bẹ́ẹ̀ bàbá sì dúró tì mí òdúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúgbọ́ dáadáa kábíyèsí lórí bẹ́ẹ̀ àti bàbá wa Ọọ̀ni olórí aládé gbogbo ẹsẹ̀ kábíyèsí àwọn fi ipò bàbá wa ní mo fi kó bàbá wa ní mo fi kí gbogbo ọba ní ilẹ̀ Yorùbá pátápátá lẹ́yìn náà ọwọ́ kí bàbá wa olóòfin ikú rẹ̀ ẹsẹ̀ kábíyèsí mo kí eléyìí àkọ́kọ́ àtúntọ́lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti yan ọba tí ọkájú ẹ̀ lórí wà fún wa bàbá ò ṣe gómìnà kò ṣe passport kankan ó mú ẹni tó kájú ẹ̀ ó fi fún wa lórí wa ọjọ́ pé àbí ọ̀pọ̀ pẹ́ àwọn àjẹ́ kí ẹ̀mí gómìnà wa gùn
ọlọ́run bá dá ìjìnà Ṣèyí Mákindé sí àti gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ojú òní tì wọ́n láéláé ọlọ́run ní kékeré parẹ́ ọlọ́run mi kún ayọ̀ mi kún gan lénìí ara mi yá kódà gan tí ìbá ṣe é pé wọ́n mọ̀ sọ pé kankan ni nbá ní gbọ́dọ̀ fún àkókò sí mbàdà kàkà wọ bẹ̀rẹ̀ bá ń ṣe. Mo ní kí n wá ṣe ẹkú lé sí ẹ̀yìn bàbá mi àtẹ̀bọ́dà mi àtẹ̀yìn àbúrò mi. Wọ́n ní kí n béèrè pé ṣé kò sí ìyọnu kankan mọ́ ń bí náà. Kò sí kàkí kò sí ìyọnu. Kò lè sí ìyọnu. Kò lè sí ìyọnu. Yorùbá ní pírẹ́sìdẹ̀ntì. Kò lè sí ìyọnu. Yorùbá lọ́wọ́ àmbẹ̀ lẹ́nìí. Kí ni wọ́n sọ fún yíyá? Yorùbá wá ní àmbẹ̀. Bàbá tó wá sí náà tó ní ìgbà ńlẹ̀. Wọ́n ní òní lajú ẹlẹ́ fún ọ̀pọ̀ Yorùbá òní gbà. Bàbá wa àti àwọn tó jẹ́ gómìnà wa pínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá wọ́n ti ń ṣèpàdé wọ́n ti bá pírẹsidẹ́ǹtì wa náà sọ̀rọ̀ bàbá dáadáa pírẹsidẹ́ǹtì àwọn náà nífẹ̀ẹ́ Yorùbá wọn ò ní fẹ́ kí nǹkan kó ṣe wá Ọlọ́run ní jẹ́ kankan sàwọn náà. so irú ilé ìtọ́sẹ̀lẹ̀ ní Kwara yẹn àwọn ọ̀fẹ́ ní gbogbo agbègbè tí wọ́n ń bí kó o tiẹ̀ tó bẹ́ẹ̀.
ó yá. Ẹ lè pa mí. ẹni tí Kí ló ṣẹlẹ̀ sí? O fúláì dúró lórí òkè yẹn. Mo ní bàtà kọjá mi, ó lè tìwọ́ tó pé òṣìṣẹ́ sọ̀rọ̀ lókè mi orí. Slow down. Páàkì tó wà láàrin wa yìí. Love is too much, and the love is massive.
again, Oke Media bring the world closer to your doorstep. 17th of August 2025. We are still live here at Ibarakba. The 7 community came out in massive. What I mean by massive, the crowd, both the children, the adults, the elderly people, they really came out. It's been so massive, since in the morning. No. Once again, Oke Media bring the world closer to your doorstep. Today being 17th of August 2025. We are still live. We are reporting live, where we still continue to monitor the situation. We are still bringing the information close to your doorstep. Thanks for staying tuned and thanks for joining the Oke Media. Continue to share, continue to like, continue to love Oke Media to the world. We always bringing the world closer to your doorstep. As you can see, we are still embarked on the lovely journey. The convoy is massive. The convoy is massive. As you can see, we are still moving. We have been toured around the 7 axes of Ibarakba, the 7 community. Since the morning, we have been toured around, and you can see people came out in their masses. People really came out. It shows that Igboho is somebody that people really love, that people really care for. That is a man of people. Which people can't wait to see him. All right. Ekiti. We are telling people in Ekiti that they love more than today. The Ekiti people. Show your love to the icon of Ile Yoruba land. You can see the love is massive. The love is massive. We are still going. We have a lot of people that are still coming behind.